Aláròyé máa wí o. Peter Obi ṣe fi ẹgbẹ́ òṣèlú Labour sílẹ̀ kò tú irun kankan lára wa Lámìdí. Ọ̀gbẹ́ni Lámìdí Àpápá, ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party, ẹgbẹ́ tó fún Peter Obi ní tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2023, ti ní bí Peter Obi ṣe kéde wípé òun àtàwọn olólùfẹ́ òun gbogbo ti kúrò nínú ẹgbẹ́ náà láti lọ́ọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC kò tún irun kankan lára àwọn o, nítorí pé ọ̀rọ̀ Labour Party dàbí ọjà Òyìngbò tí kò mọ̀ wípé ẹnìkan kò wá ni. Ó ní kì í ṣe nítorí Obi làwọn ṣe dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Nítorí ìdí èyí, kí Obi lọ wá ibìkan jókòó sí kó lọ sinmi àgbàjá. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, 20 oṣù kínní ọdún yìí ní Àpápá sọ̀rọ̀ ohun di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìbàdàn nípìnlẹ̀ Ọ̀yọ́. Ó ní wọn kò torí olóṣèlú kankan dá ẹgbẹ́ òṣèlú Labour Party sílẹ̀. Ó wá sọ wípé olóṣèlú táwọn bá fún ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà kó ka ara rẹ̀ kún olóríire ni, nítorí wípé tẹ̀tẹ̀ pòpọ̀ ẹgbẹ́ òṣèlú náà ti lómi tẹ́lẹ̀ kí òjò tó rọ̀ sí i. Ní tèmi o, mi ò rò wípé ìpalára gidi kankan wà fún ẹgbẹ́ òṣèlú wa, ìyẹn ẹgbẹ́ Labour Party, nítorí pé Peter Obi àtàwọn olólùfẹ́ rẹ̀ wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ohun tó wù ló ṣe yẹn, kì í ṣe ọmọdé mọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ àgbékọ́rùn lọ sóko rárá. Òun ló mọ ohun tó fẹ́, ṣùgbọ́n káwọn èèyàn yéé sọ wípé ìfàsẹ́yìn ńlá iná ló máa bá ẹgbẹ́ òṣèlú wa nítorí tí Obi ti kúrò nínú ẹgbẹ́ náà. Bá a bá rẹni tó kúrò nínú ẹgbẹ́ wa tòun ṣe bẹ́ẹ̀ nítorí tó mọ ohun tó ń lé kiri ni. A kò ní fi ipá bẹ olóṣèlú kankan wípé kí wọ́n wá sínú ẹgbẹ́ òṣèlú tiwa. Ọjà Òyìngbò ní ẹgbẹ́ náà, kò mọ̀ wípé ẹnìkan kò wá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò tó máa wáyé lọ́dún tó ń bọ̀, ọkùnrin náà sọ wípé mi ò lè sọ ní pàtó pé ẹgbẹ́ òṣèlú wa ló máa borí nínú àwọn ìbò tó máa wáyé lọ́dún 2027, ṣùgbọ́n ohun tó dá mi lójú ni wípé àwọn ará ìlú pàápàá ti ń lóye wípé ọ̀pọ̀ nínú àwọn olóṣèlú ni wọ́n jẹ́ ẹlẹ́tàn, wọ́n máa ń ṣèlérí ẹnu lásán ni, kò sí ohun gidi tí wọ́n fẹ́ ṣe fáwọn ará ìlú, ṣùgbọ́n bí wọ́n bá ti débẹ̀ tán, nǹkan míì ni wọ́n tún máa ń ṣe. Ọlọ́run ọba nìkan ló lè sọ wípé ẹni báyìí ló máa wọlé ìbò. Gbogbo ohun táwọn èèyàn bá ń ṣe lásìkò ìpolongo ìbò kò sọ wípé ẹni tí wọ́n pariwo rẹ̀ ló máa wọlé. Èsì ìbò jù bẹ́ẹ̀ lọ. Ohun tí mo mọ̀ tó dá èmi lójú ní wípé ẹgbẹ́ òṣèlú Labour Party fẹsẹ̀ múlẹ̀ dáadáa, àwọn ará ìlú sì nífẹ̀ẹ́ sí wa, kò sì síbi tí wọn kò ti mọ̀ wá láàrin ìlú. Gbogbo kọ̀rọ̀ ní orúkọ ẹgbẹ́ òṣèlú wa dé. A kì í ṣe ẹgbẹ́ PDP. Ìṣòro tó ń kojú ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣe kékeré rárá. Àmọ́ ṣá o, bí wọ́n bá lè yanjú àwọn ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olóyè ẹgbẹ́ náà, ìbá dà, ṣùgbọ́n kò jọ wípé ìjà náà yóò níyanjú láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.